Africa Content TV. Àmín. Lọ́mọdé wà dàgbà. Àmín. Ìràwọ̀ ò ní wálẹ̀. Àmín. Ó máa ń lọ sókè ní. Àmín lórúkọ Lókè òní wá nìyẹn. Ọmọ mi ṣe mo dúpẹ́. Ṣé o? All right, sir. Ọ̀gá ti wa. Sir, I'm happy, sir. Very nice. Okay, thank you very much. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run àti tànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá gbà pé Ọlọ́run ju. lórí fóònù tí wọ́n dá mi lóhùn ẹgbẹ́ olúwa tóbi. tí gómìnà tó bá wọlé sí ti bá ní ká mi kí gómìnà gbogbo wa la máa dìde la máa kí gómìnà náà